Ẹ káàbọ̀ sí orí ètò Get a Better Life TV. Mo kí ẹ̀yin brọ́dà mi, ẹ̀yin sísítà mi káàkiri àgbáláyé. Inú mi dùn bí ẹ ṣe ń bá wa fi ọkàn bá ọ̀rọ̀ nípa Tani Olohun lọ lórí prógrámù wa yìí. Gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé pé a máa fún yín ní update bá bá ṣe ń rí ní orí ètò wa ní Get a Better Life TV. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ náà wípé Get a Better Life TV òun ni ó wà fún ìpolongo ẹ̀sìn àbáláyé káàkiri àgbáláyé. Gbogbo nǹkan tó ń jẹ́ àṣà, ìṣe àti ìgbàgbọ́ àwa aláwọ̀ dúdú òun ni a gbé lọ́wọ́. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo ìfẹ́ tẹ́ fi bá wa ń lò lórí ètò yìí. Bẹ́ ṣe ń wo fídíò wa, bẹ́ ṣe ń share, bẹ́ ṣe ń like àti gbogbo support ẹ̀ ń fún wa. Pàápàá jùlọ àwọn tó jẹ́ members wa lórí programu yìí, lórí ìkànnì yìí tá ń pè ní Get a Better Life TV. So, nípa ọ̀rọ̀ Tani Olohun, òun náà la ṣì wà. Ṣé mọ̀ wípé wọ́n ní nǹkan tó bá bá ojú, ó ti bá imú náà nìyẹn. Wípé ìkan lára wa ó wà ní àhámọ́ ìjọba. Kò ṣe kan tó dùn mọ́ wa nínú. Látijọ́ tí àwọn ẹlẹ́sìn wọ̀nyí ti ń sọ̀rọ̀ àbùkù sí ìṣẹ̀ṣe, kò sí ẹni tó yẹ̀ wọ́n lọ́wọ́ wò. Ìgbà tí eṣinṣin ń jẹ ológbò, kò sẹ́ni tó sọ̀rọ̀. Ìgbà tí ológbò wa ń jẹ ṣinṣin, àwa ń pariwo. Ṣé mo sọ fún yín pé ọ̀rọ̀ tó bá ti wà nílé ẹjọ́ kò lẹ́tọ̀ọ́ fún wa láti máa sọ̀rọ̀ ń pa ẹ̀ àbí ká máa sọ bí ó ṣe lọ, ẹni tó jẹ̀bi àbí ẹni tó jàre, kí ni nǹkan tó ṣẹlẹ̀. So, on this platform, I wouldn't want to preempt anything, but àwọn nǹkan tó bá ń ṣẹlẹ̀ a lè máa fi tó yín létí. Nínú àwọn nǹkan tó ṣẹlẹ̀ tí mo fẹ́ fi tó yín létí náà ni wípé àwọn ìkan lára àwọn ẹbí Tani Olohun, according to the post tí BBC post sórí Facebook page wọn, BBC Yorùbá, wọ́n sọ wípé àǹtí ẹ̀ kan ó ń bẹ àwọn mùsùlùmí pé kán foríjì Tani Olohun. Nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí nìyẹn. Ṣé lóòótọ́ ni ẹ̀gbọ́n Tani Olohun ó bẹ àwọn mùsùlùmí pé kán má bínú, pé kán foríjì Tani Olohun? Ẹ jẹ́ ká kọ́kọ́ wò bóyá ṣé bẹ́ẹ̀ ló ṣe rí. Ẹ jẹ́ ká wo orí péèjì BBC Yorùbá ní orí Facebook. Ká wo ibi tí ẹ̀gbọ́n Tani Olohun ti bẹ àwọn mùsùlùmí. Ẹ jẹ́ ká wò. Ní orí péèjì BBC News Yorùbá náà ni ẹ wà yìí. Ẹ jẹ́ ká wo ibi tí wọ́n ti sọ wípé ẹ̀gbọ́n Tani Olohun ó ń bẹ̀bẹ̀ wípé kí àwọn mùsùlùmí foríjì Tani Olohun. Ibi tí fídíò náà ti ń sọ̀rọ̀ nìyí, mo fẹ́ kẹ́ ẹ wò, ṣùgbọ́n mi kò ní àǹfààní láti play audio ẹ̀ nítorí àwọn orin kankan wà ní abẹ́ rẹ̀ tí a kò ní lè gbé sí orí YouTube lọ́dọ̀ títí wa ń bí báyìí. Ṣùgbọ́n tẹ́ bá wo àkọlé ọ̀rọ̀ yìí, tẹ́ bá wo àkọlé ẹ̀, ẹ rí wípé wọ́n ní ẹ̀gbọ́n Abdulazeez Adégbọlá tí ọ̀pọ̀ mọ̀ sí Tani Olohun. Mo rí pé ẹ ti rí òun rèé. So èmi fẹ́ ká wá lọ sísàlẹ̀ ká wo ibi tí wọ́n ti kọ kọ̀ọ̀kan nípa ọ̀rọ̀ yìí. Ìyẹn ni mo máa láǹfààní láti lè fi wọ̀nyí.
ǹjẹ́ ti rí báyìí ẹ̀gbọ́n Tani Olohun rawọ́ ẹ̀bẹ̀ sáwọn àgbààgbà ẹ̀sìn mùsùlùmí nínú Ìlọrin láti jèbùrẹ́ lórí ọ̀rọ̀ àbúrò rẹ̀ tí wọ́n gbé lọ sí ilé ẹjọ́. ǹjẹ́ ti rí so ẹni tó bá fẹ́ mọ ẹ̀kúnrẹ́rẹ́ kó lọ sí orí BBC News Yorùbá láti rí ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀. so ẹ̀gbọ́n Tani Olohun ó ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn mùsùlùmí kí wọ́n fi àbúrò òun kí wọ́n foríjì àbúrò òun. ọ̀pọ̀ èèyàn ló ti fèsì sí ọ̀rọ̀ yìí káàkiri orí ayélujára. àwọn èèyàn ti sọ̀rọ̀ wọ́n ti react sí lóríṣiríṣi wípé kò yẹ kó rí bẹ́ẹ̀. ṣùgbọ́n tá bá ní ká wò ó kò sí ẹni tó máa ṣẹlẹ̀ sí náà. ṣe mọ̀ pé obìnrin ni wọ́n àwọn náà wọ́n ń tara abiyamọ ni wọ́n obìnrin. kò sẹ́ni tí àbúrò ẹ̀ máa wà ní àhámọ́ tí òun náà ò ní sọ̀rọ̀ ṣùgbọ́n tí ò ní fẹ́ gbérù ìgbésẹ̀ báyìí. ṣùgbọ́n àwa tá a jẹ́ agbèsẹ́yìn ìṣẹ̀ṣe káàkiri orí social media àbí káàkiri àtàwọn tí ò fojú wọn sí social media àtàwọn tó ń gbèsẹ́yìn ìṣẹ̀ṣe privately àwọn tó ń fún àwa tá à ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀ṣe ní moral support káàkiri àgbáláyé financial and moral support gbogbo wọn pátápátá. ǹjẹ́ ibi tí wọ́n dúró sí rèé? ǹjẹ́ gbogbo àwa tá à ń gbèsè ẹ̀yìn ṣẹ̀ṣe ǹjẹ́ a ti sọ wípé ẹ má bínú o ẹ jọ̀ọ́ o ẹ foríjì èèyàn wa o ẹ foríjì brọ́dà wa o ǹjẹ́ ibi tá a wà nìyẹn? èyí lé wá jẹ́ kí n lọ sí orí péèjì Tani Olohun tí ẹni tó jẹ́ admin ẹ̀ gẹ́gẹ́ bí kan tó sọ wípé òun ni admin Tani Olohun. so ẹ jẹ́ kí n wá lọ sí orí péèjì Tani Olohun kí n wá fi nǹkan tí ó sọ kí n fi tó yín létí kí n play ẹ̀ fún yín. ẹ máa bá mi ká lọ. so èyí ni orí péèjì Tani Olohun ní orí Facebook. so ẹni tó jẹ́ agbẹnusọ fún lórí péèjì ẹ̀ tó dẹ̀ jẹ́ pé òun ni admin òun ni ó fèsì sí ọ̀rọ̀ tí ó ń lọ káàkiri orí ayélujára. ẹ jẹ́ ká wò ó. ẹ jẹ́ ká lọ sàlẹ̀ ká wo ibi tí arákùnrin náà ti sọ̀rọ̀. òun rèé. ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó sọ. mo kí ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn òdì àjíǹde ara a máa jẹ́ tiwa o. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo oníṣẹ̀ṣe, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ Tani Olohun tí ẹ túyáyà síbi kóòtù tí wọ́n gbé Tani Olohun lọ ní àná ní ìlú Ìlọrin. mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run ọba Elédùmarè á san yín lẹ́san rẹ̀. iṣẹ́ ìṣe ẹnì kọ̀ọ̀kan wa Ọlọ́run ọba Elédùmarè ò ní tọwọ́ bàjẹ́ bọ̀. adúpẹ́ pé òkun Tani Olohun ní dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá. Tani Olohun ní dúpẹ́ lọ́wọ́ yín o. ó ní dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run dúpẹ́ òun dúpẹ́ pé ìgbà tí òun náà rí èrò lánàá òun ò kábàámọ̀ pé òun di oníṣẹ̀ṣe. òun ò kábàámọ̀ pé òun ṣe lédè lẹ́yìn bàbá ńlá bàbá òun. ó ní kò sí ìyà tó wọ́n fẹ́ fi jẹun bẹ̀ yẹn, kò sí ipò tóun lè wà, òun ò sì ní kábàámọ̀ pé kí lòun di oníṣẹ̀ṣe fún, torí pé ìyà àwọn bàbá ńlá bàbá òun lòun ń jẹ. ìyà táwọn bàbá ńlá bàbá wa jẹ kalẹ̀ fún àwa, ẹ̀san tó yẹ ká fi san wọ́n tá a fi san wọ́n tá a fi lọ́n képe bàbá oníbàbá. ohun tóun ń jà fún nìyẹn. ìyà yẹn lòun wá ń jẹ torí àwọn bàbá ńlá bàbá òun ò kábàámọ̀ pé kí lòun jìyà yẹn fún. so pé òun dúpẹ́ pé òkun. so àwa tá a ti jólólùfẹ́ rẹ̀ náà àtúnkìyín àlùyín lọ́gẹ̀ẹ́ni akí bàbá wa àràbà mélòó yẹn la fẹ́ dárúkọ. adúpẹ́ lọ́wọ́ yín o. Ọlọ́run ọba Elédùmarè yọba wa sẹ́yìn lẹ́san rẹ̀. adúpẹ́ lọ́wọ́ àǹtí Yínká ọmọ Yorùbá tàtà làǹtí yẹn. kọ́lọ́run ọba Olódùmarè ilé àtọ̀nà yín kò ní bàjẹ́ o. adúpẹ́ lọ́wọ́ yín.
ta lọ́lọ́run wá rán mi sí gbogbo oníṣẹ̀ṣe àgbáyé, ta lọ́lọ́run rán mi sí gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ pé wọn ọ̀rẹ́ ẹnì kankan láti bẹ̀bẹ̀ fún wọn. Ó lóun ọ̀rẹ́ èèyàn kan bó ṣe ń wù kó kéré mọ́ pé kó bóun bẹ ẹ̀bẹ̀, torí ọ̀rọ̀ yìí ti kọjá ọ̀rọ̀ ẹ̀bẹ̀, kò ń sọ̀rọ̀ ẹ̀bẹ̀. Àwọn tó lọ fọlọ́pàá gbé ta lọ́lọ́run gan, kéèsì ò sí lọ́wọ́ wọn mọ́, àwọn gan ò lè withdraw case. Àwọn tó lọ fọlọ́pàá gbé ta lọ́lọ́run wọn ò lè withdraw case because ọ̀rọ̀ ti di ọ̀rọ̀ ìjọba, ọ̀rọ̀ ti di ọ̀rọ̀ òfin, ọ̀rọ̀ ti wà ní court. So fún ẹ̀yin ọmọ Yorùbá tẹ lọ́gbọ́n àtòyè tẹ kàwé, ẹ mọ̀ kéèsì yẹn ń ṣe kéèsì tó fẹ́ withdraw mọ́, ó ti wà ní court. So àwọn lawyers, àwọn judge wọn á ṣiṣẹ́ wọn bó ṣe yẹ kí wọ́n ṣiṣẹ́. Ẹ kàn lè lọ kóòtù pé ẹ ṣẹjẹ́ mọ́ a fẹ́ withdraw case, no, kéèsì yìí ti kọjá gbogbo level yẹn. So mo ń sọ̀rọ̀ on behalf of ta lọ́lọ́run, ẹ understand, ta lọ́lọ́run ẹnìkankan kọ̀ọ̀rẹ́ ẹnìkankan láti bẹ̀bẹ̀ fún wọn, but àṣẹ ọmọ Yorùbá, àwọn ìyá wa, àwọn tèmi náà, torí mi náà rí so many video lórí social media, ìyá kan náà jáde, wọ́n wọ gèlè funfun báyìí, wọ́n sọ̀rọ̀, wọ́n bẹ̀bẹ̀. So ara abiyamọ lè ta ìyá yìí, torí kò sí òbí ọ̀hún láyé yìí tí ó gbà kí ọmọ wọn wà nínú àhámọ́. Abiyamọ gidi nìyá yẹn, kí Ọlọ́run ọba ọlọ́jẹ̀ ní kó bá wa lọ́rẹ̀ mí wọn, kó jẹ́ kán pẹ́ fún wa. Bẹ̀ẹ̀ta lọ́lọ́run ọ̀rẹ́ ẹnì kankan láti bẹ̀bẹ̀. Ara abiyamọ lè ta àwọn èèyàn kan bẹ̀bẹ̀ o, ara abiyamọ lè ta wọn kan bẹ̀bẹ̀. Bẹ̀ kò rẹ́ èèyàn kankan, bẹ́ẹ̀ ni gbogbo àwọn oníṣẹ̀ṣe àgbáyé àrùn ẹnì kankan kó bá wa bẹ̀bẹ̀, torí ọ̀rọ̀ ti wà ní court. So ẹ dẹ̀ má ṣe wàhálà wá ẹnì kankan kiri tó ń control page ta lọ́lọ́run. Èmi tí mò ń control page ta lọ́lọ́run lélẹ̀. Tí a fẹ́ mú èmi náà, ẹ máa bọ̀ wá sí ìlú Germany. Ṣé gbọ́, ọ̀rọ̀ mi ò jù báyẹn lọ. Mo ṣe ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè fún gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn òbí. ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn, ọ̀rọ̀ lẹ ti gbọ́. So gẹ́gẹ́ mo ṣe ń sọ, mo ní pé ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ díẹ̀ ká mẹ́nu kúrò ńbẹ̀, nítorí ọ̀rọ̀ tó bá ti wà ní court ìwọ̀nba ni a lè sọ ọ̀pọ̀rọ̀ nípa ẹ̀. So mo kàn ní kí n fi tó yín létí ni. So guys, ǹjẹ́ ẹ ti wá gbọ́n sìn gbogbo bó ṣe ń lọ? So mo lè ti sọ fún yín pé ètò ń lọ, a ní sọ jù báyìí lọ lórí àwọn ètò tó ń lọ. Mo dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo àwọn support tẹ̀ ń fún wa. Ẹ ṣé gan tẹ̀ ń wo fídíò wa, ẹ máa fọkàn bá wa lọ, ẹ dẹ̀ máa bá wa fi àdúrà ràn Tani Olohun lọ́wọ́ wípé kí Olódùmarè, kí Ifá kó gbé ìjà rẹ̀ fún wa. Ẹ ṣeun, thank you and get a better life.